Bàbá, Ìkòyí ẹ̀ṣọ́, mo gbọ́ lórí rédíò wípé àwọn olóṣèlú wọ́n ń kó owó ará ìlú jẹ nígbà tí àwọn ará ìlú wọn ò lówó lọ́wọ́ láti fi ṣègbésí ayé wọn. Ó ká mi lára ní bàbá. Ká fi ẹnu ká dákẹ́, àkàrà àyà Sàámú lọ̀rọ̀ àwọn òṣèlú orílẹ̀-èdè yìí o. Ìyẹn wá túmọ̀ sí wípé kò sí nǹkan tí ń jẹ́ olóṣèlú. Òṣèlú làá wí. Òṣèlú ni àwọn tí a yàn sípò láti lọ ṣojú wa nípò ọba, nípò ìjòyè tàbí nípò ìjọba àwa ara wa káwọn olóyìnbó ń pè ní democracy. Àbọ̀rọ̀ mi ò yé, torí ìdí èyí òṣèlú làá wí kì í ṣe olóṣèlú. Ìwọ náà wò báyìí, bí èèyàn kan bá pa owó ìlú kúmọkùmọ, kí là á pèrú wọn? Ọ̀jẹ̀lú. Ǹjẹ́ o gbọ́ kéèyàn kan sọ wípé ọlọ́jẹ̀lú? Bí ò bá ti wá sí ọlọ́jẹ̀lú, èyí ṣe ká wàá sọ wípé olóṣèlú. Ọ̀jẹ̀lú làá wí, òṣèlú làá wí. Ṣó ti yé ọ báwọn? Ire o, ẹ̀yin ará, ṣó yé ọ? Kò tí ì yé mi.